sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Gẹ́gẹ́ tí a ṣe mọ̀ pé ní ọjọ́ Wednesday. Gẹ́gẹ́ tí a ṣe mọ̀ pé ní ọjọ́ Wednesday 23 June 2021. Èní jẹ́ ọjọ́ ńlá, ọjọ́ àánú ní gbogbo ibi tí àwọn ọmọ adúláwọ̀ ilẹ̀ Yorùbá bá wà káàkiri gbogbo àgbáláyé. Àánú, oore ọ̀fẹ́ àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ ààbò àánú Ọlọ́run yóò máa dájú lórí gbogbo wa. Mi ní gba àkókò wa fún fídíò tí mo fẹ́ fi ránṣẹ́ káàkiri. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni lórí àwa ọ̀dọ́. Ipa wo ni àwa ọ̀dọ́ ń kó? Ipa wo ni àwa ọ̀dọ́ máa kó lórí ọ̀rọ̀ Yorùbá Nation láti gba òmìnira wa? Mo mọ̀ pé lóríṣiríṣi ọ̀rọ̀ lẹ ti máa gbọ́ lọ́tùn, lẹ ti máa gbọ́ lósì lórí ọ̀rọ̀ Yorùbá Nation. But èmi ò tí wà confused lórí àwọn péréte ọ̀dọ́ tí mo ṣì ń rí tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dá dúró. Mẹ́sẹ̀jì mi wà fún àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ akọ Yorùbá, kò ń ṣe fún àwọn ọmọ àlè Yorùbá. Nítorí tí a bá wo orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa wà yìí, ẹ rí i pé orílẹ̀-èdè yìí kò so èso rere fún àwọn ọ̀dọ́ rárá. Tí a bá wo orílẹ̀-èdè Nàìjíríà tí a wà, tí àwọn ọmọ Yorùbá tí a ti fẹ́ gba òmìnira wa, ẹ rí i pé kò so èso rárá fún àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ ni ọ̀rọ̀ Yorùbá Nation yẹn bá wí jù. Àwọn ọ̀dọ́ la máa jẹ ayé, la máa jẹ gbádùn nínú ọ̀rọ̀ Yorùbá Nation. But ìhà wo ni àwọn ọ̀dọ́ kọ sí orílẹ̀-èdè olómìnira ti Yorùbá Nation tí a ti gbà, kí n má sọ pé tí a fẹ́ gbà, tí a ti gbà? Ìhà wo ni a kọ sí? Torí láti bí ọjọ́ mélòó kan tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá Nation yìí, àwọn ọ̀dọ́ tó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó ní òye, wọn ò tí ì fi gbogbo ara sí ọ̀rọ̀ Yorùbá Nation. Èmi wá jókòó, mo wá wò pé kí ló dé tí àwọn ọ̀dọ́ tó ní ìmọ̀, tó ní òye, torí irú èmi náà, ọ̀dọ́ lèmi náà. Ọ̀dọ́ tí a dẹ̀ ń sọ nípa rẹ̀, irú àwọn fresh ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n sì wà níléèwé, àwọn fresh ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ṣe graduate. Torí irú èmi báyìí nísìn, ọ̀dọ́ ni mí, èmi ò sí níléèwé, èmi ti ṣetán, mo ti bímọ, mo ti marry. Now, èmi náà ti ń face àwọn challenges tí àwọn bàbá wa ń face nígbà yẹn, tí àwọn ìyá wa ń face nígbà yẹn, èmi náà ti ń face ẹ̀. Mo wá jókòó, mo wá wo àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọn ò tẹ̀ tí marry. Ṣé ọ̀dọ́ tó tẹ̀ tí níṣẹ́, ṣé òun ló tẹ̀ ló fẹ́, tó tí níṣẹ́, ṣé òun ló fẹ́ lọ marry? But tí wọn ò tí marry, tí àsìkò tó yẹ kó lò láti lè jẹ́ ká sowọ́ papọ̀ àti láti lè jẹ́ ká gba òmìnira, láti lè kúrò nínú oko ẹrú tí àwọn olórí jẹgúdújẹrá tí wọ́n fi wá sí. Torí orílẹ̀-èdè Yorùbá Nation yìí tí a bá gbà, àwọn ọ̀dọ́ tí ẹ̀jẹ̀ wá sì fresh la máa jẹ ìgbádùn tó wà ní orílẹ̀-èdè Yorùbá Nation. Ẹ má jẹ́ n parọ́ fún wa, kò sí àyè fún àwọn ọ̀dọ́ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé tí àyè bá wà fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì. Ní country tó bá dára, ní ìlú tó bá dára, ọ̀n kóyán ọ̀dọ́ kéré ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Ìbẹ̀rù ọ̀dọ́ máa ń wà lórí àwọn olórí ni. But tí ẹ bá wo àwọn olórí Nàìjíríà wa, ọ̀n bẹ̀rù ọ̀dọ́, ọ̀n fún ọ̀dọ́ ní respect, ọ̀n tí ẹ̀ pọ́n ọ̀dọ́ lé rárá. Kí ló dẹ̀ fà ní pé àwọn ọ̀dọ́ náà gan, a jókòó, ká sùn, ká fọwọ́sowọ́pọ̀, ká foríkorí, ká fìmọ̀ ṣọ̀kan, ká rìn ní ìlànà tó tọ́ àti tó yẹ. Torí mo wò pé tó bá yẹ pé ìjọba amúnisìn bí ẹrú tí a wà yìí, wọ́n cherish ọ̀dọ́, wọ́n nífẹ̀ẹ́ ọ̀dọ́, gbogbo ohun tí rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi ń rẹ́ àwọn ọ̀dọ́ ní ara, ọ̀n ní máa fi rẹ́ wa lára. Ẹ̀yin náà ẹ jà wò. Ní country míì, ẹ rí àwọn ọ̀dọ́ á kóra wọn jọ. Nǹkan tó bá rí pé kò dára tíjọba bá ń ṣe, àwọn ọ̀dọ́ máa lọ sọ fún ìjọba pé
nǹkan tí ẹ̀ ń ṣe fún àwọn ọ̀dọ́ yìí àwọn ò faramọ́, pàápàá jùlọ nǹkan tí ẹ̀ ń ṣe fún àwọn òbí wa kò tẹ́ wa lọ́rùn. Wọ́n máa listen, orílẹ̀-èdè tó dára wọ́n máa ṣe àtúnṣe lé lórí. Bọ̀ ǹjẹ́ ṣé àwa ọ̀dọ́ tá wà lórílẹ̀-èdè Nàìjíríà location 419, ǹjẹ́ ṣé a lè kóra wa jọ láti lọ fi ẹnu hàn pé owó school tẹ increase yìí kò táwọn òbí wa lọ́rùn, ó ń pa àwọn òbí wa lára. Security tí ò sí tó lè fi jẹ́ káwọn ìyá wa lọ sóko, tó lè fi jẹ́ káwọn òbí wa lọ sódò, kò tẹ́ wa ní ọrùn. Instead of kan list sí yín, a kó ọlọ́pàá síta, a kó sójà síta, wọ́n máa pa wá bí ẹran. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ṣé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló yẹ ká yè sọ pé a fẹ́ dúró sínú ẹ̀? Ṣé orílẹ̀-èdè bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn náání ọ̀dọ́ rárá, wọn ò ní ìfẹ́ ọ̀dọ́ rárá, ṣé irú orílẹ̀-èdè yẹn ló yẹ ká dúró sí? Òun ló mú mi tí mo rò pé à ń pariwo Yorùbá nation lọ́tún, à ń pariwo Yorùbá nation lósì, ká tiẹ̀ fi tàwọn ìyá àti bàbá wa tó wà nínú oko tó jẹ́ pé wọ́n ní access sí internet, tó wọ́n tiẹ̀ ní access sí Facebook, tó wọ́n ní access láti gbọ́ ohun tá à ń sọ lórí mídíà. Bọ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé 247 la máa ń wà lórí mídíà na access sí internet, kí ló wá ṣe wá tí a lè dìde ká sowọ́ papọ̀? Ẹ̀yin náà woru energy tí ẹ lò nígbà EndSARS yẹn. Yes, nígbà tá a ṣe EndSARS yẹn ó yẹ wá, inú wa tiẹ̀ ń dùn pé yes, ìjọba ti mọ̀ pé àwọn ọ̀dọ́ ni ògo ọjọ́ ọ̀la. Àṣẹ a mọ̀ pé àwọn leader olórí burúkú ta nìyẹn ọ̀n tiẹ̀ fẹ́ bá wa mọ̀ pé àwọn ọ̀dọ́ ni ògo ọjọ́ ọ̀la, torí náà ṣe kóra wọn jáde lọ́jọ́ náà lọ́hùn, tán pa àwọn ẹgbẹ́ wa àtàwọn tó tó àtàwọn tó tó wa. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn olórí burúkú tó jẹ́ olórí wa, àwọn náà ná ọmọ tí wọ́n lé, wọ́n ní ọmọ bíi tiwa náà ní nílé, ọ̀rọ̀ ti àtúbọ̀tán. Ẹ má jẹ́ n parọ́ fún yín, ṣe rí àwọn nǹkan tán ṣe fún àwọn ọ̀dọ́ nígbà yẹn, mú jẹ́gùn, ṣe gbé, àtúbọ̀tán máa ké lórí wọn. Torí pé kí ni wọ́n sọ pé gbogbo ara máa ń gbára pé ṣé ta bá ṣe ní àárọ̀ ká má fi ẹ̀yìn wọ́n dànù ní alẹ́. Ẹkún ọjọ́ alẹ́ wọn yẹn náà ti ṣe nígbà tán pa àwọn ọ̀dọ́ yẹn. Ìbànújẹ́ ọjọ́ alẹ́ wọn yẹn òun náà ti prepare sílẹ̀ nígbà yẹn. Ẹ jẹ́ n sọ tòótọ́ fún yín, àárọ̀ kùtùkùtù ni mo wà yìí, mi ì tí jẹun elépo, mi ì tí jẹun aláta. Tí mo ṣe jí lórí ibùsùn tí mo wà yìí ni ẹ̀mí yẹn sọ fún mi pé lọ sọ ọ̀rọ̀ ẹ fáwọn ọ̀dọ́ ẹgbẹ́ ẹ̀ tó kù tó jẹ́ pé wọn ò tí ì darapọ̀ mọ́ Yorùbá nation, tó ò tí ì mọ̀ pé Yorùbá nation yẹn ni solution láti lè gbára wa kúrò nínú ọwọ́ àwọn ìjọba amúnisìn bíi ẹrú. Àwọn tá a pè ní leader ẹrú ni wọ́n, àwa lọ́ba wọn. Ọkàn jẹ́ olórí wa for nothing ni, because olórí tán jẹ́ àpárá wọn ni. Ẹ má jẹ́ n parọ́ fún yín, ṣé rí gbogbo ẹrù tán kó sínú wa tán fẹ́ fi jẹ́ ká jáde láti lè jà fún ẹ̀tọ́ wa, ìyà yẹn máa jẹ ìrandíran wọn ni. Gbogbo iṣẹ́ tán ti ṣe ní àárọ̀, mi ì sọ èyí tó bá ṣe dáadáa nú wọn ni o, but for now tí gbogbo wọn jọ jókòó sórí ibẹ̀ yẹn lórí ìjọba yẹn tọ́jọ́ ń dà wá rìbárìbo tó ń sọ́fà àwọn òbí wa. Torí ẹ̀yin náà wò, àwọn òbí wa máa ṣiṣẹ́ à lọ léèwé, à jáde léèwé, kò tún ní síṣẹ́, kò sí security, kò sí iṣẹ́ tó dára, kò tiẹ̀ síṣẹ́ rárá ni ọ̀rọ̀ pé kò síṣẹ́ tó dára, wọn ò pèsè iṣẹ́ fún wa. Ẹ̀yin náà wo àwọn ìyá wa tó ṣe lálàlálà tó ń wò pé tá bá ti jáde léèwé gíga káwọn náà jókòó kán fẹ̀yìntì kan máa jẹ wọn mọ́ ni. Àwọn ìyá yẹn náà yìí sì tún máa bọ̀ wá. Ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi gbogbo tẹ́ ẹ ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share message yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ pe ọ̀rẹ́ yín náà pé kó listen sí nǹkan tí Akálòlè tó ń sọ. Tẹ́yin náà bá jókòó tẹ́ bá rò dáadáa, ṣe rí one Nigeria yìí kò favour àwọn ọ̀dọ́ Yorùbá o. A dẹ̀ fẹ́ restructuring. Ohun tí a fẹ́ ni pé kí àwọn ọmọ Yorùbá ká dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé táwọn ọmọ Yorùbá bá dá dúró, ṣé kò ń ṣe àwọn pípín náà ló máa tún lead wa ni? Gẹ́gẹ́ tí mo ṣe máa ń sọ nínú gbogbo fídíò mi gbogbo, tá a bá lọ sí rally tí máa ń ṣe, mo máa ń sọ wípé tí àwa Yorùbá bá ti dá dúró, àá tún bára wa jà. Ìjà tá a dẹ̀ máa bára wa jà ni wípé àá yọ kànda kúrò nínú ìrẹsì ni.
gbogbo irú àwọn olórí burúkú tẹ́ rí pé wọ́n against Yorùbá nation yìí, tó jẹ́ àwọn bíi bọ̀dá wa, tó jẹ́ àwọn bíi àwọn àǹtí wa, tó jẹ́ àwọn bíi àwọn olórí wa tó ń against Yorùbá nation, tó ń sọ pé Yorùbá nation kí ni ó ń pè ní Yorùbá nation, pàlè dá dúró, àwọn yẹn ni ó máa lé Yorùbá. Ọ̀n dẹ̀ lè bá wa délẹ̀ lérí. Nítorí náà mò ń fi àsìkò yìí ké sí ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi gbogbo, ẹ̀yin tẹ́ wà níléèwé àti ẹ̀yin tẹ́ ti jáde léèwé, ẹ̀yin tẹ́ wà nílé ìkọ́ṣẹ́ àti ẹ̀yin tí ẹ ti parí iṣẹ́ tí a kàn ń fẹsẹ̀ ń gbá geography káàkiri lójú pópónà. Ẹ jẹ́ ká energy tá a fi ń ṣe rádaràda, tá a fi ń rìn káàkiri, Ọlọ́run ní jẹ́ ká ṣe rádaràda wọ ọ̀dọ́, tá a fi ń fẹsẹ̀ ń gbá geography káàkiri yẹn, ẹ jẹ́ ká lo energy yẹn, ẹ jẹ́ ká fi máa educate àwọn òbí wa káàkiri àti ara wa pé the only solution to survive in this useless country we are is to have our Yorùbá nation. Ẹ má jẹ́ kó kẹrù sí wa nínú ipe tẹ́ bá jáde wọ́n máa pa yín ni, kinní kan ọlọ́pàá máa yìnbọn fún yín ni, sójà máa yìnbọn fún yín ni. Ṣé ara àwọn sójà náà tó ń rán níṣẹ́ tẹrú tó ń lè fi tán ọmọ jẹ náà, ìyà yẹn náà ẹ̀san náà máa ké lórí àwọn ọmọ wọn náà. Ṣé rí, ẹ wò ó, wọ́n ní ojú àfọ̀fọ̀tán ti kà ló kù. Ṣé rí energy tá a lò nígbà yẹn sàsì yẹn, torí ṣé rí ẹ̀sàsì yẹn èmi kà sí eré ọmọdé ni. Lóòótọ́ tọ́lọ́run bá fún wa ṣe nígbà yẹn, kò dẹ́ ṣe pé Ọlọ́run fún wa ṣe bí kò ṣe pé ibi tí dáadáa wà náà ni búburú wà. Òun ló fà á tí àwọn olórí burúkú ìjọba tó ń pera wọn ní lídà ẹrú ni wọ́n, ọ̀hún ṣe lídà tiwa, tó ń lọ kó àwọn àmì jáde, tó ń lọ tọ́jú ọmọ tiwọn sí lóyìnbó, tí àwọn ọmọ wọn ń gbé ìgbé ayé tó dára, àwọn ọmọ wọn lọ sí free education, wọ́n ní free health care, good living life náà ń lò níbẹ̀, tó lọ kọ́ ọmọ tiwọn síbẹ̀. Àwa tó jẹ́ ọmọ mẹ̀kúnnù, táàrẹ ẹni tó máa rán wa lọ sí lóyìnbó, táàrẹ ẹni tó máa gbowó fún wa ká lọ fi ṣe business, táàrẹ ẹni tó máa ràn wá lọ́wọ́ láti rí iṣẹ́ tó dára ṣe. Àjáde afẹ̀hónú àwọn sí ìjọba pé ìjọba tó bá jẹ́ lóòótọ́ àti òdodo ni àwa ní ògo ọjọ́ ọ̀la, tẹ́ ń pè ní ògo ọjọ́ ọ̀la, tẹ́ ń pè ní we are the youth leader of tomorrow. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan báyìí la ní kẹ́ ṣe fún wa, instead of kẹ́ dẹ̀ listen sí wa, kẹ́ ṣe ohun tí a ní kẹ́ ṣe fún wa, pípa lẹ̀ ń pa wá. Ẹjọ́ tí wọ́n bá pa wá tán, tán bá pa àwọn ọ̀dọ́ tán, ṣé àwọn bàbá àti ìyá yẹn tán bá ti wọ 70s 80s, ẹjọ́ ṣé wọ́n lè rí ọmọ rán níṣẹ́? Wọ́n lè rán ọmọ rán níṣẹ́, torí pé ikú oró tán fi pa àwọn ojúgbà wa nígbà tí wọ́n jáde fún EndSARS yẹn, ìpadàbọ̀ abìjẹ́ ṣì ń bọ̀ wá bá wọn lórí. Tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ báyìí àtún máa bá wọn máa kànú ni. Bọ́ lọ́wọ́ tá wà yìí, no mercy until tá bá dé ilẹ̀ lérí. Wọ́n ti kọkàn Nóà sílẹ̀. Mò ń pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi. Wọ́n ní títa ríro là ń kọlà. Ìbẹ̀rẹ̀ lè dàbí ó fẹ́ le, káàrin méjì kó dẹ̀ díẹ̀, ìparí rẹ̀ ó máa dùn. Ẹ jẹ́ ká mú kàn kúrò lọ́rọ̀ Nàìjíríà. Ẹ jẹ́ ká mú ìbẹ̀rù tí Nàìjíríà, orílẹ̀-èdè tó ń tẹ̀jẹ̀ sílẹ̀ lọ́tùn lósì, ẹ̀wọ̀n ewu tí ìpànìyàn ṣe lọ káàkiri ní Ogun State Waterside ṣe ẹ̀wọ̀n tó ṣe lọ pa àwọn ọmọ primary school. Ṣé irú àwọn ìjọba yẹn la máa sọ pé a máa jókòó tì? Ẹ̀wọ̀n tó ṣe lọ pa àwọn ọmọ ní primary school ní Ogun State Waterside side yẹn. Nígbà tí mo ń wo lórí afọ́nrán ní òwúrọ̀ ẹ̀, omijé ń bọ́ lójú mi pé ǹjẹ́ tó bá jẹ́ ọmọ tiẹ̀ ọ̀ tó bá jẹ́ ọmọ tèmi náà ṣe báyìí, irú àwọn òbí wọn báyìí, irú condition wo náà máa wà? A dẹ̀ ń ké à ń sọ tọ̀tọ̀tọ̀tọ̀ pé ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ti pọ̀ jù. Kò ń ṣe pé Ọlọ́run gbàdúrà, Ọlọ́run gbàdúrà wa, Ọlọ́run ti gbàdúrà wa. Àwa ni ká wá ṣiṣẹ́ tọṣẹ́ tí Ọlọ́run, àdúrà tá béèrè, nǹkan tá béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ti ṣe fún wa. Àwa ló yẹ ká wá ṣe ìgbésẹ̀. A kàn lè wà nínú kọ̀rọ̀ yàrá ká máa gbàdúrà. For example, àwọn ọ̀dọ́ ni mò ń bá wí àti àwọn bàbá àti ìyá wa tó bá ní oore ọ̀fẹ́ láti máa gbọ́rọ̀ ẹ̀. For example, mo parí iléèwé gíga, Ọlọ́run ràn mí lọ́wọ́, mo jáde ní ayọ̀ àti àlàáfíà. Mo wá sùn, mo wá jí, mo sọ fún Ọlọ́run pé mò ń wáṣẹ́. Mi ì bọ́ síta láfter tí mo gbàdúrà àárọ̀ tán. Mi ì bọ́ síta kí n lọ pé ẹjọ́ ọ̀ kí n máa rìn káàkiri kí n wá fi kánsì. Mi ì bọ́ síta, mo kàn jókòó sínú ilé, mò ń gbàdúrà. Jọ̀ọ́ sọ fún mi,
lóòótọ́ a mọ̀ pé ọba àrà ni Ọlọ́run, ọ̀nà tó bá wù ú ló ti ń gbà ṣe ìyanu. Mo wá jókòó sínú kọ̀yọ̀ rárá, mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ọdún kìíní lọ, ọdún kejì lọ, ọdún kẹta lọ, mi ì jáde síta, mi ì sọ fún èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi pé tó bá ríṣẹ́ mi náà wáṣọ o. Jọ sọ fún mi, ṣé Ọlọ́run tó ti fún ẹ ní oore ọ̀fẹ́ láti lè fi ẹnu ara ẹ béèrè pé mò ń wá iṣẹ́ tó dára tí màá lè fi bọ́ ìyá àti bàbá mi, ṣé Ọlọ́run yẹn nínú ilé tó jókòó sí yẹn, ṣé Ọlọ́run yẹn náà ló tún máa lọ gbéṣẹ́ wá bẹ nínú ilé? So kò ń ṣe gbogbo ẹ̀ la máa fi dá Ọlọ́run ọba alààyè ní ọrùn. Tí a bá ti gbàdúrà ká ṣiṣẹ́ tọ̀, tá bá dẹ̀ ní ẹ̀mí mímọ́, as in kí ọkàn wa kó funfun, tá a hùwà àgàbàgebè, kò sóhun tí a bá bọ́ Ọlọ́run sọ tí kò ní gbọ́. Nídìí èyí, àwọn ọ̀dọ́, ẹ má jẹ́ kí ẹ̀rù location 419 tí wọ́n ń pè ní Nàìjíríà, ẹ jẹ́ ká mú kúrò ní ọkàn pé tó bá jáde wọ́n máa pa ẹ́ ni, tó bá ṣe lè wọ́n máa pa ẹ́ ni. Ìgbà kan náà wọ́n ti ń pa wá náà tẹ́lẹ̀, kò sígbà tí wọ́n ti ń pa wá, bọ̀ ní agbára Ọlọ́run, èmi àti ìwọ tó ń wò mí àti ìwọ tó ń gbọ́ mi, ikú kíkú kan kò ní pa wá, àṣìta àbọn kò ní bà wá, àwọn òbí wa ò ní fojú sunkún wa, àwọn òbí wa ò ní dààmú lórí wa, àwa náà dẹ̀ ní dààmú lórí àwọn òbí wa, ìjì ayé kankan kò ní jà wá. Ìrìn àjò Yorùbá nation tí gbogbo wa bẹ̀rẹ̀, àtàwọn bàbá wa àtàwọn ìyá wa àti àwa àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n wa, gbogbo la máa dé ilẹ̀ lérí ní agbára Ọlọ́run. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ṣì pọ̀ tí màá sọ lórí ẹ̀yin ọ̀dọ́. Every Wednesday lórí ọ̀rọ̀ ọ̀dọ́, ọ̀rọ̀ pọ̀ tí màá sọ lórí wa láti ṣí wa ní etí inú. Ṣé rí energy tá à ń lò tá a máa fi ń bára wa jà, tí àwọn olóṣèlú máa ń lò wá síra wa yẹn, ẹ jẹ́ kí a lo energy yẹn ká fi mọ̀ ṣọ̀kan, ká fohùn ṣọ̀kan, ká sowọ́ papọ̀, ká agbára wa kúrò nínú oko ẹrú. Olóṣèlú kan máa ń lo àwa ọ̀dọ́ ni, tó máa ti lo àwa ọ̀dọ́ tán, ọmọ ẹ̀ náà lé wa nígbà tó ń nídìí wa, bọ̀ tó bá ti débi tó ń lọ, kàkà kọ́ ọmọ ẹ̀ náà lé wa láti wá ṣe wá ní oore, ikú ló máa fi máa lé ọ̀tá wa káàkiri. Nídìí èyí mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi gbogbo, ẹ̀yin ẹ gbọ́ nínú Yorùbá Anthem wa, ó ní pé àwa ni ògo adúláwọ̀ Yorùbá, ẹ jẹ́ kí a dìde. Kò dìgbà tí Fúlàní bá tó wá káwọn òbí wa mọ́nu ilé, kò dìgbà tí Fúlàní bá kidnap wa lójú ọ̀nà ká tó dìde. Ẹ̀yin ẹ wo léèwé ń sìn, tán bá kú lénìí á jí lọ́la, ìyẹn ni pé tán bá strike lénìí á wọlé lọ́tùnla, tó bá tún di ọjọ́ mẹ́rin á tún strike. Ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo ilé dà. Education tó yẹ kẹ́lómi parí within 3 years ó máa di ọdún méje, nítorí pé kí ni? Torí pé ìmọ̀ tara wọn nìkan ni wọ́n mọ̀. Ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ mi, ní tó bá ti wo fídíò yìí, bá mi kọ́mẹ̀ntì síbẹ̀, sọ nǹkan tí o ti benefit láti gbà tán ti bí ẹ sórílẹ̀-èdè Nàìjíríà. Sọ pé nǹkan báyìí ni mo ti benefit, so ní ìdí èyí mo fara mọ́ Nàìjíríà. Pé nǹkan báyìí mi benefit ẹ̀, nídìí èyí mo fara mọ́ Yorùbá nation. Mo mọ̀ wípé a lè rí ohun kan tó tangible kọ pé nǹkan báyìí ni mo benefit lórílẹ̀-èdè Nàìjíríà. Mo mọ̀ pé àwọn ọmọ olóṣèlú, ṣé rí tá bá ń sọ̀rọ̀ ọ̀dọ́ olóṣèlú wà, ọ̀dọ́ tí ò ń ṣe olóṣèlú náà wà, but àti wọ ọ̀dọ́ olóṣèlú látìgbà tó ti ń tẹ̀lé olóṣèlú, tó olóṣèlú ti ń lò ẹ̀, tán ti ń lò ẹ̀, kí ni nǹkan tó benefit lára wọn? Wá sọ fún mi tó bá jókòó, tó sùn, tó ronú pé the only solution to get out of this trash, to get out of this mess is to have Yorùbá nation. At the end of the day, a parí iléèwé gíga, òun ló fi fà á tí ọmọ ọ̀tá fi pọ̀ káàkiri. Tẹ́ bá lọ gbogbo àwọn ọmọ ọ̀tá tó wà lábẹ́ bíríìjì yẹn, tẹ́ bá gbọ́ òyìnbó ẹnu ẹlòmíì, tẹ́ bá tí lára àwọn ọmọ ọ̀tá tó wà lára yẹn, tẹ́ bá gbọ́ tó ṣe ń ka ìwé, ẹ mọ̀ pé nítorí pé ìdí kan tàbí ìdí kejì òun ló gbé wọn débẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi gbogbo, ṣe rí kálòlò tí mo kálòlò yìí, ẹ má jẹ́ kó lọ lásán. Èyí tó jẹ́ point níbẹ̀, ẹ pick ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation ní last year ago, mo ní oore ọ̀fẹ́ láti meet some
union president, student union president. Mo ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti meet wọn, but mo ṣáà try but mo rí tán ṣe ń fà sẹ́yìn. Iṣẹ́ tí mo dẹ̀ ṣe ni kò tíì tó. Mo dẹ̀ mọ̀ pé through ẹ̀yin ọ̀dọ́ tó kù tẹ́ wà níta, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀yin àti èmi, tí a bá bẹ̀rẹ̀ ìrìnàjò yìí, by now gbogbo àwọn school tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ iléèwé gíga, by now ó yẹ káwọn náà ti máa jọrọ Yorùbá lẹ́nu. Wọ́n dẹ̀ wò pé táwọn bá jọrọ Yorùbá lẹ́nu, ìjọba lè ṣe ìwà jàǹbá fún wọn. No, kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà wò, àwa la béèrè fún aṣíwájú pé ta ló máa lead wa. Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́. A ní bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho. A ní bàbá wa Gani Adams. Ọlọ́run tún wá fi bàbá tó ju bàbá fún wa, Professor Banji Akíntóyè. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹ jókòó tì wọ́n, ẹ máa listen sí wọn, wọ́n máa sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ fún wa, torí àwọn yẹn fẹ́ jẹ́ kí ayé àwọn ọ̀dọ́ kó dára. Ṣé ẹ rí àwọn olóṣèlú mi ẹ ti mọ̀ wọ́n, àwọn yẹn wọn ò ní fẹ́ jẹ́ kójú wa là láti mọ ohun tó dára. Orí íńtánẹ́ẹ̀tì dáadẹ́ wà yìí náà, àwa náà mọ ohun tó dára, bọ̀ sílẹ̀ ká máa Google, ká máa search lórí ìgbé ayé tó dára, ìwà àbàjẹ́ náà la fi ń hù. Òun ló fìfà tó fi jẹ́ pé àwọn olórí yẹn tó fi ń hù àbàjẹ́ sáwa náà. So mo rọ̀ wá, mo bẹ̀ wá ní àsìkò yìí, mi ì ní much time, torí èmi náà máa múra láti lọ síbi oúnjẹ ọjọ́ mi. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Ẹ má jẹ́ kí àwọn òbí wa kan ṣe làálàá lásán. Ẹ má jẹ́ kí àwọn òbí wa kan jìyà lásán. Torí náà, àwa náà ṣì máa bímọ. Kí àwọn ọmọ táwọn náà máa bí kọ́ máa blame wa pé dad mi, kí ló dé tẹ́ fi dá mi sórílẹ̀-èdè rọ̀ndọ̀rọ̀ndọ̀, tẹ́ fi bí mi sórílẹ̀-èdè rọ̀ndọ̀rọ̀ndọ̀ yìí. Kọ́ má bá máa blame àwa náà. Ẹ jẹ́ kí a gba òmìnira Yorùbá nation. Ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ká kúrò nínú oko ẹrú. Ẹ má jẹ́ ká bẹ̀rù wọn o, kò sóhun tí wọ́n máa fi wá ṣe. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run Elédùmarè á mú gbogbo adé ilẹ̀ lérí ní agbára Ọlọ́run. Tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, bóyá ẹ lè sọ̀rọ̀, tẹ́ bá fẹ́ fún mi ní àmọ̀ràn or message láti lè sọ síta fáwọn èèyàn láti gbọ́, WhatsApp number mi ni 09073462231. WhatsApp number mi lẹ́ẹ̀kan sí ni 09077746231. Ẹ lè má lè ní oore ọ̀fẹ́ láti gbójú ara yín síta láti sọ̀rọ̀. Tẹ́ bá ní ohun àmọ̀ràn tẹ́ fẹ́ gbà mí láti lè fi educate ọ̀dọ́ bí ẹgbẹ́ wa ní ìta gbogbo, ẹ lè kàn sí mi lórí WhatsApp number tí mo drop yẹn. Ẹ jẹ́ ká jọ jókòó ká educate ara wa. A lot of things wà táwọn ọ̀dọ́ ní láti ṣe. Ẹ má gbàgbé, wọ́n ní ọmọ tó bá ṣípá ni bàbá máa gbé. Bẹ́ẹ̀ ni, òun ni bàbá àti ìyá máa gbé. Ẹ jẹ́ táwọn ọ̀dọ́ bá dúró dáadáa lórí ẹsẹ̀ wa, gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìwé, àtẹ̀yin tẹ́ ti ṣe tán, àtẹ̀yin tẹ́ wà lẹ́nu kọ́ṣẹ́, àtẹ̀yin tẹ́ ti kọ́ṣẹ́ tán, ẹ jẹ́ ká jọ sowọ́ papọ̀ ká kúrò nínú location confusion yìí, location 419, ká gbára wa kúrò lọ́wọ́ àwọn òjẹ̀lú, àwọn bad leaders tá a ní, ká gbára wọn kúrò lọ́wọ́ wọn. Mo fi àsìkò yìí sọ fún yín ní wákàtí Ọlọ́run àánú, ààbò àánú, oore ọ̀fẹ́ àánú a máa bá gbogbo yín lọ. Ààbò Ọlọ́run dájú lórí yín. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Eniola Matthew. Kò síbi tẹ́ ti máa ń rí mi. Mo mọ̀ pé àwọn tó bá rí wọn á ti mọ èèyàn tó ń sọ̀rọ̀, bọ̀ nítorí ẹ̀yin tí ó máa jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa rí mi ni mo ṣe dárúkọ mi fún yín, Eniola Matthew.